Ilé ẹjọ́ wọ́gi lé ẹjọ́ tí wọ́n pè Tako Al Mustapha olórí ẹ̀ṣọ́ Sani Abacha lórí ikú Kudirat Abiola. Ilé ẹjọ́ gíga orílẹ̀-èdè wa Nàìjíríà ti da ẹjọ́ tí wọ́n máa pè tako amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ tẹ́lẹ̀ ọ̀gágun Sani Abacha ọ̀gágun fẹ̀yìntì Hamzat Al Mustapha fún ẹ̀sùn ìṣekúpa Kudirat Abiola ìyàwó olùdíje ààrẹ MKO Abiola. Lásìkò ìgbẹ́jọ́ náà wọ́n ṣàfihàn pé kò sí agbẹjọ́rò kankan tó wá ṣojú ìpínlẹ̀ náà tí kò sì sí ìwé kankan tó tì í lẹ́yìn láti ọdún 2014 tí wọ́n gbé ẹjọ́ náà kalẹ̀. Agbẹjọ́rò Al Mustapha Paul Daudu ó sọ fún àwọn adájọ́ pé ìpínlẹ̀ Èkó kò tí ì gbé ìgbésẹ̀ kankan láti tẹ̀lé àṣẹ ilé ẹjọ́ tí wọ́n mọ̀ fún wọn lọ́dún 2014. Ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé lẹ́yìn ọdún mẹ́sàn-án ìpínlẹ̀ Èkó kò gbé ìgbésẹ̀ kankan tó sì pè fún pé kí ilé ẹjọ́ yí ẹjọ́ náà dànù lẹ́sẹ̀kẹsẹ̀. Adájọ́ Uwani Habahaji ẹni tó léwájú àwọn adájọ́ lórí ìgbẹ́jọ́ náà ó béèrè lọ́wọ́ akọ̀wé ilé ẹjọ́ bóyá wọ́n ké sí ìjọba ìpínlẹ̀ Èkó pé ìgbẹ́jọ́ yóò máa wáyé tó sì dáhùn pé bẹ́ẹ̀ ni. Lẹ́yìn ọ̀pọ̀ ìjíròrò ilé ẹjọ́ fẹnukò pé ìjọba ìpínlẹ̀ Èkó kò fẹ́ tẹ̀síwájú nínú ìgbẹ́jọ́ náà tí wọ́n sì yí dànù. Ta ni Kudirat Abiola? Kò sí àní-àní pé tí a bá ti ń sọ̀rọ̀ ìròmí Moshood Kasimawo Ọláwálé MKO Abiola tó ń jó lórí omi a máa gbúrò Kudirat Abiola akọni obìnrin tó jẹ́ onílù tó ń lu ìlù fún lábẹ́ omi. Alhaja Kudirat Abiola ó pé ọdún 23 lónìí tó wọ ká ilẹ̀ sùn. Ọ̀pọ̀ ló gbàgbọ́ pé ikú rẹ̀ kì í ṣe àmúwọ́ Ọlọ́run nítorí àwọn agbanipa òun ló pa o. Nígbà tí ìjọba fi ọkọ rẹ̀ sẹ́wọ̀n wọ́n mú ọkọ rẹ̀ nígbà tí wọ́n rí wípé òun ló ń jáwé olúborí nínú ìdìbò àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́dún 1993. Àbí Kudirat Abiola ní ọdún 1951 ní ìlú Zaria. Ó ní ìyàwó kejì tí Abiola fẹ́ tó sì bí ọmọ 6 bí ó tilẹ̀ jẹ́ pé oríṣiríṣi ìwádìí ó mọ̀ ló mọ̀ wáyé lẹ́yìn ikú Kudirat ní ọ̀pọ̀ ọdún lẹ́yìn tí ó ti kú. Gẹ́gẹ́ bí ohun tí ròyìn mọ̀ sọ wọ́n pàṣẹ fún ènìyàn ẹlẹ́ni 6 kan láti parí iṣẹ́ ọ̀hún ni wọ́n pa Kudirat sínú ọkọ̀ rẹ̀ pẹ̀lú ìbọn. Bẹ́ẹ̀ ni awakọ̀ rẹ̀ náà ó mà bá ìṣẹ̀lẹ̀ yìí lọ pẹ̀lú, ṣùgbọ́n olùrànlọ́wọ́ pàtàkì rẹ̀ tí wọ́n fẹ̀sùn kàn pé ó lọ́wọ́ nínú ikú rẹ̀ tó wà nínú ọkọ̀ pẹ̀lú rẹ̀ kò fi ara pa rárá. Lẹ́yìn ikú Kudirat Abiola ó ní wọ́n yí orúkọ iléeṣẹ́ rédíò tí wọ́n ń pè ní Radio Democracy tí wọ́n ìṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀ ní Norway padà sí Radio Kudirat. Kí Ọlọ́run Ọba Elédùmarè kó bá wa tẹ́ sí afẹ́fẹ́ rere. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní eyayorubaworldtv. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa bá wa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o, a kú iṣẹ́ látàárọ̀. Ọlọ́run Ọba Elédùmarè yóò fi èrè ṣiṣẹ́ mi àti yín o.